ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ní wọ́n ti ń fi èrò àti ìwòye tiwọn hàn lórí ìgbésẹ̀ tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé tí wọ́n ní wọ́n fẹ́ gbé lórí àti jẹ́ pé kí àwọn Ọ̀yọ́mèsì ní ìlú Ọ̀yọ́ Aláàfin tí wọ́n jẹ́ bíi àfọ̀bàjẹ́ tí wọ́n jẹ́ ìgbìmọ̀ Aláàfin pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fẹ́ sọ wọ́n di Ọba Alade táwọn náà mọ̀ dádé ní ìlú Ọ̀yọ́ Aláàfin. Eré ni àwàdà ni, yóò rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀. Ó ní àwọn èèyàn wá ń wò wípé tá a bá ní kò ní rí bẹ́ẹ̀, tí ó bá padà rí bẹ́ẹ̀ tó di wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé tó gbé adé lé àwọn Ọ̀yọ́mèsì tó gbádélé wọn lórí tí àwọn náà dọba aládé. Àwọn èèyàn wá ń wò wípé ṣé kinní ọ̀hún ìgbésẹ̀ yẹn sí ò tún ní tàbùkù dín agbára Aláàfin kù gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìtàn látayébáyé láti ìṣẹ̀dálẹ̀ wípé olóyè ni àwọn afọbajẹ ní ààfin Aláàfin tìlú Ọ̀yọ́. Àwọn èèyàn wá ń wò wípé ṣé kìí ṣe wípé ọgbọ́n ète àti jẹ́ pé kí agbára Aláàfin, èmi ni ọba ilẹ̀ Yorùbá, èmi lolórí aládé ilẹ̀ Yorùbá, èmi laláàfin ilẹ̀ Yorùbá, èmi ni empire ilẹ̀ Yorùbá, èmi nígbà èmi làwo, tí Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n máa ń jà fún. Ṣé kìí sọgbọ́n àti jẹ́ pé kí agbára ọ̀hún kó dínkù? Ó ní ìgbésẹ̀ eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní wọ́n ń gbèrò láti ṣe. Eléyìí ló wá mú kí àwọn ọmọ ìlú Ọ̀yọ́ Aláàfin gan ló jẹ́ ká máa kọminú lórí ìgbésẹ̀ yẹn pé èwo tún leléyìí. Àwọn kan láwọn ò fẹ́, àwọn kan ní ó bójúmu torí pé láti jẹ́ pé kí iye Aláàfin kó túbọ̀ pọ̀ sí ni. Èrò sọ̀tọ̀ọ̀tọ̀, ìwòye àwọn èèyàn papọ̀ lórí ìgbésẹ̀ tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní wọ́n ń gbèrò láti gbé yìí láti sọ àwọn olóyè, àwọn ìgbìmọ̀ Ọ̀yọ́mèsì láti sọ wọ́n di Ọba Alade nílùú Ọ̀yọ́. Ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ Aláàfin lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé, àwọn náà wá ti bẹ gègé lọ́wọ́ ẹ̀. Wọ́n ti sọ èrò àti ìwòye wọn lórí ìgbésẹ̀ yẹn. Kí ni wọ́n wí? Kí ni wọ́n sọ? Kí ni wọ́n kọ? Ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́. Ó ní Aláàfin institution and Yorùbá civility under threat. There is a fire on the mountain. There is a fire on the mountain, and it is not a metaphor. The institutional balance that has sustained Oyo Alaafin civility and by extension Yoruba custom and tradition for centuries is being dangerously destabilized. The Alaafin institution is designed to function with its constitutional organs intact. The Oyomesi as the ministerial council and kingmakers, and the princehood council of the Alaafin royal family under the leadership of the Baba Iyaji, that is Olori Omoba, as custodians of succession and a lattice of chiefs that together ensure legitimacy, restraint, and continuity within the institution known as the Alaafinate. Today, that architecture is being systematically hollowed out of the 7 recognized Oyomesi. 3 are in exile,
one is decreased and the remaining 3 are being slated for elevation into parallel sovereignties as beaded crowns, obas, with coronets. Simultaneously, the Princehood Council of the Alaafin royal family is being compromised through executive appointments and elevations that confer independent royal status on its key members, the Baba Iyaji and Onaisokun. The consequence is stark and unprecedented. The Alaafin institution risks being reduced to an imperial throne without its stabilizing pillars, and Alaafin without Oyomesi, contrary to custom, history, and the codified Alaafin Oyo chieftaincy declarations. This is not reform, it is erosion by attrition. Executive expediency when untethered from customary precedents and established declarations, produce authority without legitimacy, and history is unforgiving to such arrangements. Importantly, this crisis is entirely avoidable. Recognition and honor can be accorded without dismantling hierarchy. Where elevation is considered necessary, the Oyomesi and members of the Princehood Council can appropriately be elevated as high chiefs rather than as obas, with beaded crowns and coronets against our custom and civility. Simple change in nomenclature and status preserves dignity, rewards service, and safeguards the supremacy and functional integrity of the Alaafin institution without fractures and factionized it. We therefore issue a solemn appeal to elders report. Traditional rulers, jurists, and statesmen across Yoruba land to intervene now, cancel restraint, demand recalibration, insist on consultation, documentation, and strict fidelity to the Alaafin Oyo chieftaincy declarations, the entire avenues. Peace is preserved not by speed, but by legitimacy. When the mountain burns, silence is complicity. The time to act collectively, responsibly, and lawfully is now. Arise for the redemption of the soul of our Oyo Alaafin. Written by Chairman Oyo Alaafin Descendants Union and Diaspora. Signed Kadimu Muslimin of Oyo Kingdom. Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́, òun náà ni ẹ gbọ́ tí ẹ̀rí tá a mú wá fún yín yẹn. Gẹ́gẹ́ bí ojú ìwòye àwọn ẹgbẹ́ ọmọ bíbí Ọ̀yọ́ Aláàfin ní ilẹ̀ yìí àti lókè òkun káàkiri àgbáláyé tí wọ́n fi wo ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń gbèrò láti gbé lórí fífún àwọn olóyè Ọ̀yọ́, ìyẹn àwọn Ọ̀yọ́mèsì àti àwọn olóyè kan ní Ọ̀yọ́ Aláàfin láti fún wọn ní láti sọ wọ́n di Ọba Alade táwọn náà mọ̀ dádé. Ohun tí wọ́n ń gbèrò láti sọ nínú fínrìnfínrìn tí mo mú wá fún yín yẹn ó ní wípé ìtànrú títọwọ́ bọ ìtàn lójú ó ní ìgbésẹ̀ yẹn máa jẹ́ láti dín agbára ọlá iyì ẹ̀yẹ àpọ́nlé Aláàfin kù, torí pé n tá a mọ àwọn olóyè tí wọ́n jẹ́ ìgbìmọ̀ Ọ̀yọ́mèsì tá a mọ̀ wọ́n sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìpìlẹ̀ ó ní olóyè ni a mọ̀ wọ́n sí, olóyè àgbà tí wọ́n máa ń bá Aláàfin jíròrò láàfin pé àti wá gbọ́
tó jẹ́ pé àwọn olóyè aláàfin tí wọ́n máa ń bá ọba jíròrò tí wọ́n jẹ́ àfọbàjẹ́ ni àwọn náà tún wá máa dádé nínú ààfin pẹ̀lú kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ nínú ààfin kan náà. Wọ́n ní eléyìí ó kù díẹ̀ káàtó kò pọ́n ipò pé kò pọ́n ipò aláàfin lé rárá kàkà tí ìjọba ó fi wá sọ àwọn olóyè yìí di ọba aládé táwọn náà mọ̀ dádé ó lè gbé wọn ga kí ó elevate wọn kó promote wọn di olóyè àgbà tí àpọ́nlé ńlá tí yóò sì tún wà fún wọn dípò kí ó wá sọ wọn di ọba aládé táwọn náà mọ̀ dádé láàfin aláàfin tìlú Ọ̀yọ́ pẹ̀lú aláàfin nínú ààfin kan. Ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀yin tẹ́ ń gbọ́ wá ojú wo lẹ̀yin fi wò ó báwo ló ṣe rí lójú tiyín báwo ló ṣe rí lọ́kàn tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà ó a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa bẹ́ẹ̀ bá ṣe fi ṣọwọ́ sí wa ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa o lágbára àdẹ́dá ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́ ohun tí wọ́n ní fún wa láti iléeṣẹ́ S2 Ultimate Aba International. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ S2 Ultimate Aba International Limited níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ S2 Ultimate Aba fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ S2 Ultimate Aba International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ S2 Aba International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní S2 burn fat fún obìnrin àti fún ọkùnrin bákan náà fún iléeṣẹ́ S2 Ultimate Aba International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke ó wà ní iléeṣẹ́ S2 Ultimate tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání kò tó síbẹ̀ o ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára iléeṣẹ́ S2 ti ṣètò S2 blood tonic èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára powder ló wà a sì tún ní olómi káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀ gbọ́ mi ìjẹ́ wọn tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid èyí tá a mọ̀ sí oyún ìju ikùnrin gbẹ̀ndù yìí wọ́n á máa rò bóyá ó máa tó bí ni kò ní bí ogunlọ́gọ̀ èèyàn ló dẹ̀ ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀ àìrìn jìnnà láìra bukú ọ̀kẹ́rẹ́ o. iléeṣẹ́ wa S2 Ultimate Aba International Limited wà ní number 30 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn àtẹ̀káwá tó wà ní Asurat Royal Plaza Asolẹ̀ Ìbàdàn ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́ 079 0153 tàbí 0806 4000 204 diaspora number wa +353 89 49 82 845. S2 Ultimate Aba International Limited. Health is wealth. With care, God is.